àǹtí Ṣeun mo ti dóko àbókí mo ti dóko bàbá arúgbó mo ti dóko bọ́ìsì so at my age ìgbà yẹn mi ti wọ 15 years mo ti mọ boko mo ti tẹ̀sí gboko so kò jọ mí lójú ìgbà tí mo débẹ̀ bẹ̀rẹ̀ ti ṣe aṣẹ́wó. bàbá tó ń lo ẹ̀rọ ló jábàálẹ̀ mi o bàbá yìí ti dàgbà òun ló kọ́kọ́ fi okó sínú òbò mi ìyá mi ló sì tì mí lọ. àǹtí Ṣeun ọmọ ọdún 14 ni mo wà kódà mi ò tí ì pọ̀ ọmọ ọdún 14. ṣé ẹ tún wá ń rí i nínú àwọn ọkùnrin tí mo máa lọ ń bá nígbà tí ìyá mi bá tì mí síta wípé kí lè bá àwọn wá owó gbọ́múlélá ń tà wá àbókí kan ń bẹ níwájú ilé ọba lọ́dún náà lọ́hùn ó máa ń ta sòkúdà láàyè òun ló máa lọ bá a wá mú mi lọ sílé á bá mi lájọṣepọ̀ á wá fún mi ní 1000 àbí 15 bó ṣe máa fún mi ńgbà náà lọ́hùn nìyẹn. àǹtí Ṣeun ìyá mi ló tì mí lọ bẹ̀ àwọn náà sọ wípé kí ló bá wọn wá owó wá. ẹ káàbọ̀ sórí ètò Ògbóǹtọ̀ reality show Olúwaṣeun ọmọ Àkànjí lórúkọ mi ṣe eré tó dé ní tí mo fẹ́ ṣe máa play àwọn voice note kan kí n tó máa bá ètò náà lọ ẹ farabalẹ̀ kẹ́ bá mi gbọ́ voice note yìí torí èyí tẹ́ ẹ máa sọ pé láìláìláìláìláì ìkànnù àwọn ìyá tó yẹ kí wọ́n sọ̀kò pa ìkànnù wọn lè mú fẹ́ gbọ́rọ̀ ẹ̀ jáde ẹ farabalẹ̀ o ẹ sáà wá nǹkan jókòó lé ẹ jẹ́ n play voice note yẹn fún yín ẹ dúró o ẹ jẹ́ máa play fún yín. àwọn gbé lọ́dọ̀ grandma wa àwọn wà lọ ní ọkọ mi ọ̀dọ̀ grandma wa ni mo wà tí mo ṣàfihàn lọ sí school báyìí mo wà primary school ọ̀dọ̀ wọn ni mo wà nígbà tí mo jáde ní 11 mo jáde primary school like 10 years to 11 yẹn ṣá so ẹ̀yìn ìgbà yẹn náà ṣàwà mú mi sọ́dọ̀ ní ọ̀dọ̀ kan tó fẹ́ yẹn ọwọ́ mú mi sọ́dọ̀ kò tí wọ́n máa gbé lọ́dọ̀ àwọn so mo ṣàṣe ń gbé ní ọ̀dọ̀ wọn yẹn lọ wá di níjọ́ kan mo ṣàṣe lọ gba gúrúmì yẹn wọ́n lọ gba gúrúmì mi nǹkan tó fi ṣe wọ́n lọ gba owó ńgbà yẹn ṣá so mo ṣàṣe di lálẹ́ ìjọ́ kan ló bá ní ó ní àwọn ọkùnrin ní kinní kan kí n jáde lọ kí n lọ wá owó wá fún àwọn ìtọ́lá àwọn fẹ́ sanwó gúrúmì àwọn fẹ́ sanwó gúrúmì táwọn gbà making a wow fáwọn báyìí mo ṣe kéré I was like maybe 13 to 14 years like understand oye nǹkan tí iye mi something like that ó wá ní màá kan tí wọ́n máa ń gbé ògì fún mi àti bóyá bíi kí ló kọ kí ni yìí èlùbọ́ dúdú tá a máa lọ lọ́dọ̀ máa yẹn so ọ̀dọ̀ máa yẹn mo wà lọ́tọ́ ní máa yẹn tó máa lọ kí ni lọ́dọ̀ máa yẹn before that time máa yẹn máa ń ṣe sí mi máa ń pe àgbàlagbà ṣẹ́ yà wìrì ni ṣé nǹkan máa ń kéré ni mí so máa yẹn máa ń ṣe sí mi máa ń gbà àgbàlagbà ṣẹ́ ṣe ni ṣé nǹkan máa ń kéré ni mí kí ni kàn gbá yẹn understand so wọ́n ṣe sì mi láti lálẹ́ jọ yẹn like maybe around 7 kí ni wọ́n wá fáwọn fẹ́ sọ ogún mi lọ́la òkè nípa ìgbà wo àṣẹ ní sí máa yẹn tó ti ń ṣe sí mi tẹ́lẹ̀ understand mo ṣàṣẹ lọ bá máa yẹn àgbàlagbà máa yẹn máa ń lo èlùbọ́ mi mo ṣàṣẹ lọ bá máa yẹn lálẹ́ ìṣèjọba lálẹ́ nìyẹn ibi tó ti ń lo ìbọn yẹn náà bẹ̀rẹ̀ láti dúra wa ẹ̀yìn ìgbà yẹn tó bá ṣàlùkí jáde kí n bá wọn wá owó ó ní báyìí kan náà tó ń gbé nílé wọn tó ń gbé ní ẹ̀gbẹ́ ilé wọn ní sáìdì ilé wọn yẹn náà sáìdì ibi tó ti lọ́kọ̀ yẹn ó ní máa kàn tó ń gbé ń bẹ̀ yọ̀ bọ̀ ilé ó ní àwọn ṣọ́ọ̀bù tó wà nínú ọjà ní Ìlọrin ọjọba tó ti close lálẹ́ ìlà ṣàmà ń ra wa mú láti máa dúra wa tó ń ṣàfihàn fún mi lówó. bẹ́ẹ̀ nílé ìbàyẹn wọ́n máa ní sí mi báwo mú wálé fáwọn kí má wálé o kí má wálé gbà wo kí má wálé o tó láwọn máa sanwó gómìnà lọ́la o sí báwọn ṣe fẹ́ ṣe o kíní kan gómìnà tẹ̀lé sọ ìpèsè pé bóyá èmi lẹ fi bọ́ àbí pé bóyá pé kíní ó ṣe pé bóyá ẹ fi tọ́jú mi àbí pé bóyá ẹ fi ṣe nǹkan kan fún mi pé tí màá mọ̀ pé nǹkan tẹ́ fi ṣe fún mi lélẹ̀ nínú láìsí mi school tí mo lọ government school ní school tí mo lọ kì í ṣe school tí yóò máa ń sanwó government school ni ó ní kọ́ yọ fún mi sẹ́ẹ̀ ìgbà tí mo ní wọ́n yọ oyún fún mi mo ní wọ́n ló bàjẹ́ tó fún mi ní nǹkan tó bìbọ̀ tó fún mi ní nǹkan oyún tí mo ní wọ́n yọ fún mi. torí àwọn olólùfẹ́ mi tó máa sọ pé kí n má máa play voice note kí n má máa gbé wọn wá sórí ètò àwọn ò fẹ́ àwọn máa ń gbádùn bí mo ṣe máa ń sọ̀rọ̀ ọ̀rọ̀ mi gángan làwọn fẹ́ mọ̀ ń gbọ́ ló máa jẹ́ kí n kọ́ tiẹ̀ pé kí n máa fi ẹnu mi sọ́lọ fún yín gẹ́gẹ́ bí a ti mọ̀ pé ọlọ́run ọba ló fi ká sọ kẹ̀sì mọ́ gbádùn ọbẹ̀ ọlọ́run ọba ló ní orí bẹ́ẹ̀. ẹ wá bó sòsì ẹ wá wà nǹkan fìdílé ẹ jẹ́ ń sọ fún nípa ìyá kan ìyá àjà àràbùkà kan bó ṣe fi ìrìn àjò ayé tiẹ̀ bá ìrìn àjò ayé ọmọbìnrin yìí jẹ́ mọ́sálá ìwò ọ̀rọ̀ okó àtòbò tó fẹ́ gbọ́ náà wà ń bẹ̀ bó ṣe di pé ọmọbìnrin yìí di ẹni tó ń ṣaṣẹ́wó ní Nàìjíríà táwa nú ẹ̀yìn bó ṣe di pé bímọ méjì bó ṣe di pé kúrò ní ọkọ ó tún gbà ìlú Àbújá lọ bó ṣe di pé di èrò ìlú Libya bó ṣe di pé di èrò ìlú òyìnbó gangan gbogbo ẹ̀ pátá ní sọ fún yín bó ṣe gba Libya dé ìlú òyìnbó bó ṣe dé France tó sì dé àwọn ìlú òyìnbó mi náà gbogbo ẹ̀ pátá ní sọ fún yín bí ìyá rẹ̀ tó ṣe máa ń pè fowó voice note ìyá rẹ̀ tó fi ń bẹ̀bẹ̀ torí èyí ká sọ pé a kò rí bẹ́ẹ̀ voice note ìyá rẹ̀ tó fi ń bẹ̀bẹ̀ ń bẹ lọ́wọ́ wa tí mo sì máa play fún yín ìyẹn tí n bá wò pé ọ̀rọ̀ kéèsì ti ń lọ díẹ̀díẹ̀ àmọ́ mi ìfẹ́ kó ní páàtì ń farabalẹ̀ kẹ́ ẹ bá ń wò ó ẹ jẹ́ ń bẹ̀rẹ̀ orúkọ mi ní Fúnmiláyọ̀ ẹ jẹ́ àpè ìyá mi ní ìyá Ìlọrin gbogbo ilẹ̀ ti mọ̀ pé Ìlọrin ni ìyá Ìlọrin ni I will not change that one. ìyá mi
àti bàbá mi ọmọdún mélòó kan ni mo wà tí àti bàbá mi ti jọ dàrú. àǹtí Ṣeun ọ̀dọ̀ ìyá bàbá mi mo sì ń gbé nígbà tó yá, ọ̀dọ̀ ìyá mi mo ń gbé nígbà tó yá. ìyá mi mú ní kí wọ́n máa gbọ́dọ̀ àwọn nígbà tí wọ́n lọ fi ọkọ mi. àwa 5 ni wọ́n bí, a sì kú 3, 2 kú ní ọmọ wọn, a kú 3. ìyá mi dẹ̀ jẹ́ kó yé mi wípé kí wọ́n máa gbọ́dọ̀ àwọn nígbà tí mo ṣe tán ní primary school, mo sì ń gbọ́dọ̀ ìyá mi. àǹtí Ṣeun mo fẹ́ lọ pé 14 years ìyá mi dé lọ́jọ́ kan. wọ́n ti gba gúrú mi before then o, wọ́n gba gúrú mi yẹn ọ̀hún àrówó yẹn sọmọ. ìyá mi wá dé lọ́jọ́ kan, ìyá mi wá wò mí sòsòsò, ó pè mí sọ́dọ̀, ó fọwọ́ kàn mí lọ́yàn, mo ṣe báyìí. wọ́n fẹ́ fọwọ́ sí ibi mi, mo ṣe báyìí. ṣé wo lọ́kùnrin kankan ni? ó wojú ìyá mi pé ọkùnrin. èmi gan mo kéré lọ́mọ kékeré. báwo ni ìyá mi ó ṣe mọ̀ bẹ̀rẹ̀ pé ṣé mi ò lọ́kùnrin ni? ó yà mí lẹ́nu, n ò sì mọ̀ tí mo fẹ́ sọ, mi ọkùnrin bíi ti bó. ìyá mi ní òun ti gba gúrú mi o, gbogbo wa láti jọ máa san. kémi lọ bá àwọn tó bá ti ń dà mí láàmú kí wọ́n fún mi lówó o. àǹtí Ṣeun eré ni mo pẹ̀, tí ìyá mi tì mí síta tó tilẹ̀kùn wọn, tó bá ti mú owó débi má débi o. àǹtí Ṣeun mo bá ń sunkún. bẹ́ẹ̀ bá pàdé ọmọ kan níta tó bá ń sọ fún yín pé ìyá àwọn ló ní kò náwó wá, ẹ mọ̀ jiyàn o. àwọn ìyá àjàrà búkà kan ti wà before today. àwọn ìyá tó fi máa ń ṣépè fún ìyá. You will not tell me because she's a single mother, because I know some of you will come on that comment section and say you're a single mother rí. No, ọmọ kan ṣoṣo tó ń gbọ́dọ̀ wọn nìyẹn. àǹtí Ṣeun ṣé ẹ mọ̀ wípé ìyá yìí tì mí síta bí ìyá mi? mo wá ronú pé mo fẹ́ lọ tọrọ owó lọ́wọ́ ẹ̀, bó ṣe kó tọrọ bóyá kó ṣe kan ṣàkó mi báyìí lọ́wọ́ wá fún mi bí ìyá mi sọ fún mi nù. bó mo ṣe fẹ́ lọ bá bàbá kan sì wà tí máa lọ ń lọ ògì lọ́dọ̀ rẹ̀, tí máa lọ ń lò lùbọ̀ fún olùbọ̀ dúdú lọ́dọ̀ wọn. tí bá débẹ̀ bàbá àgbàlagbà ni, a máa bá mi ṣeré, ìwọ ìdí ẹ fi mí lè jàre, ẹ ṣe máa fọwọ́ kàn mí, ìyín lè fẹ́ mi o. bàbá yìí mo lọ bá tí mo lọ tọrọ owó lọ́wọ́ ẹ̀. àti ṣe ń wò dókórì o. nígbà tí mo débẹ̀ ní ọmọ 14 years, ọmọ going to 14 years, mo ní kó yẹ bàbá yìí pé ìyá mi ló fẹ́ sanwó gúrú mi, wọ́n ní kí n lọ, ìyá mi fẹ́ sanwó gbèsè kan, wọ́n ní kí n lọ owó wá, kí bàbá yìí wá fún mi lówó. bàbá náà wọ́n á fún mi lówó tí n bá ti lè ṣe nǹkan tí mo fẹ́ ṣe. mo ní kí mo fẹ́ ṣe. ibi tí bàbá yẹn ti ń lọ èlùbọ́ yẹn, bàbá yẹn dùn mí mọ́jọ́ náà lọ, ó ń dùn mí. àmọ́ ṣé èyí tí ìyá mi ti mì síta ìyẹn go òdú dúdùn lọ. mo gbà mọ́ra, bàbá yìí ṣàṣe ó ń dùn mí. bàbá yìí fi mí lẹ̀, bàbá yìí fún mi lówó náà jọ́ náà lọ, bàbá yìí fún mi ní 1000 naira. ó ní mo jábàálẹ̀ mi 1000 naira ni mo gbà lọ́wọ́ ẹni tó kọ́kọ́ bá mi lájọṣepọ̀, bàbá àgbàlagbà tó máa ń lọ èlùbọ́ tí ìyá mi tì mí lọ bá. àǹtí Ṣeun mo bá padà, mo lọ lé, mo lọ fún ìyá mi 1000. bí mo ṣe ń gànjì náà ìyá mi ò wò mí, bí mo ṣe ń ṣe ìyá mi ò wò mí. àárọ̀ ọjọ́ kejì mo múra, mo gba ilé ìwé mi lọ, public school ni mò ń lọ. abẹ́ mi ò tí ì san tọ́sẹ̀ mi ti dé tí àmì sọ pé wo wà lọ bá mi wálé ní iye òun nílé owó. mi ò lè gbójú wo ìyá mi lókè. wọ́n ní bó ṣe pé ó lọ jí ni, bó ṣe pé adékòó ọjọ́ kan wá ní ìyá tó bí mi nínú ní sọ bẹ́ẹ̀ fún mi. arábìnrin ló sọ bẹ́ẹ̀, ó ní ìyá tó bí òun nínú ní sọ bẹ́ẹ̀ fóun. ó lóun bá tún bọ́ síta, ó lé nìkan tó jọ ń gbélé, ìyẹn náà ti mọ wọn bá lọ bá wọn pé wọ́n mímí ní kí lọ owó wá eléyìí ibi tó ṣe ń tajà gáńtà táwọn ìbá ti kúrò tán nínú ọjà lọ́rin yẹn, ibẹ̀ ni ọkùnrin yẹn máa bá mi lájọṣepọ̀ sí, yóò fún mi 1000 bí 1500 máa ti mú délé. àǹtí Ṣeun inú ìyá mi ò bá dùn. tí n bá lọ mi ti gbọdọ̀ mówó dé ni kẹ́rẹ́kẹ́rẹ́ ó ti ń dùn mímì náà àǹtí Ṣeun. àmọ́ kì í ṣe pé ó tẹ́ mi lọ́rùn o, torí ìṣẹ̀dá láti kékeré ló tún bí kí n kàwé kí n jẹ́ èèyàn. àmọ́ ìyá mi ló jẹ́ kí n dẹni tó jẹ́ pé tí mo débi tí mo wà lọ́jọ́ tẹ̀mí pẹ̀lú ìyá àti omijé tó sọ mí dẹni tó ń mu sìgá, tó sọ mí dípò mo yẹn bá ní sọ̀rọ̀ ni mo ṣe ń mu sìgá o. àǹtí Ṣeun àbókí kan wà níwájú ilé ọba,
ó máa ń ta sọ̀kúdà láàyè nílọrin lọ́dún náà lọ́hùn. Àbókí yẹn ni mo wá lọ bá bá ti ń bá ṣeré máa sọ fún un pé I need money wá ní you tó a ti gbára wá máa fún ẹ lówó. Màá wá tẹ̀lé àbókí yẹn lọ sílé wọn. Àbókí yẹn á bá mi sùn. Àgbà mi á fún mi 1,000, àgbà mi á fún mi ní 1,500 torí ìyá mi ò gba 1,000 lọ́wọ́ mi mọ́, ó ti upgrade. So èmi náà rí òkú mi náà ní ìdí owó, so èmi náà ti ń ṣe extra bẹ́yẹn bí mo ṣe ń ṣe nìyí tí ìyá mi sì mọ̀ pé wọ́n ń bá mi sùn. Ìyá mi mọ̀ pé wọ́n ń bá mi lájọṣepọ̀ ni. Ṣé mọ̀ ọmọ tó ti ń bá sùn òórùn rẹ̀ ó yàtọ̀, iṣẹ́ rẹ̀ ó yàtọ̀. Ìwé go owó orí mi mọ́ bí mo ṣe sá kúrò nílé ní àǹtí Ṣeun. Mo bá sá lọ sí Island lẹ́kọ̀ọ́ àti mo sá lọ síbẹ̀ láti Ìlọrin tá à ń gbé, mo sá lọ sẹ́kọ̀ọ́. Nígbà tí mo débẹ̀ mo ń ṣiṣẹ́ aṣẹ́wó, mo pàdé àwọn lédì kan bẹ̀ àbẹ̀rẹ̀ tó ń ṣiṣẹ́ aṣẹ́wó. àǹtí Ṣeun mo ti dókò àbókí, mo ti dókò bàbá arúgbó, mo ti dókò bọ́ìsì. So at my age ìgbà yẹn mi ti wọ 15 years mo ti mọ boko, mo ti tẹ̀sí gboko. So kò jọ mí lójú nígbà tí mo débẹ̀ bẹ̀rẹ̀ ṣiṣẹ́ aṣẹ́wó. Àmọ́ ní òtẹ́ yẹn wá ní ọmọ ẹnìkan ẹni tó ní òtẹ́ yẹn àbúrò rẹ̀ ló control bẹ̀ yẹn, ìyẹn wá ń fẹ́ mi tí kò ń ṣe wá àbúrò ẹ̀ bẹ́ẹ̀ náà but bí boys onúṣà ń control òtẹ́ yẹn ó wá ń fẹ́ mi tí màá ti rọ́kùnrin tó máa dó mi èmi àti àjọ máa sùn tọkùnrin bá ti gbé mi lọ á ní kó jẹ́ kí n lọ́kàn lo rọ́bà dáàbòbò. Nígbà tó yá mo lóyún fún ọmọkùnrin. Nígbà tí mo lóyún fún ó mú lọ sọ́dọ̀ àwọn òbí ẹ̀ tó rọ́mọ Èkó ni wọ́n. Nígbà tó lè wọ́n ti pé àwọn òbí mi ń kọ́ mo ní kó yẹ kí n pè ìyá mi, mo pè ìyá mi wà. Nígbà tó wá ìyá mi ní kó jẹ́ káwọn máa mú mi lọ sí Ìlọrin wípé tó bá yá pé kó wá yọjú sí Ìlọrin. Wọ́n dẹ̀ wọ́n gba nọ́mbà ara wọn, wọ́n ṣe ogbẹ̀. àǹtí Ṣeun tẹ̀lé ìyá mi lọ sí Ìlọrin. Nígbà tí mo dé Ìlọrin ìyẹn mi pé àwọn yẹn bọ̀ wá sanwó orí mi nínú ọkàn mi. àǹtí Ṣeun nígbà tá a débẹ̀ ìyá mi fún mi ní drink bíi mineral, mo dẹ̀ gbà mo mú. Bí mo ṣe mú báyìí inú bẹ̀rẹ̀ sí run mí, oyún yẹn ṣáà wálẹ̀. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín, oyún náà wálẹ̀. àǹtí Ṣeun mo ṣe pé ẹni tí ó fún mi lóyún pé oyún ti wálẹ̀ o, ó ní mo lọ ṣẹ́yún òun ni. Bó ṣe bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ burúkú sí mi pé mo lọ ṣẹ́yún òun ni, mi ò ṣẹ́ ẹ̀. àǹtí Ṣeun ìyá mi ló fi nǹkan sínú nǹkan tí mo mú torí kò wù mí kí n ṣẹ́yún yẹn, mi kò fẹ́ bí ọmọ. Wọ́n tí mò ń sọ ìbí 16 years ni mo wà, mi ò tí ì pé 18 years. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Nígbà tó yá wà ń bẹ̀ ìyá mi bá tún wájú pé ọlọ́kùnrin kan wà àti torí ọmọkùnrin tí ìyá mi mọ̀ ìyá mi ṣe ṣẹ́yún fún mi. Wọ́n fẹ́ kí n máa fẹ́ ìyẹn lówó lọ́wọ́ díẹ̀ bó ṣe gbé mi fún yẹn nìyẹn. Ìyá máa fún wọn lówó, a máa fún wa lówó, a máa bá mi sùn. Wọ́n gbé mi fáwọn ọkùnrin oríṣiríṣi ìyá mi gangan. So èmi náà fúnra lára mi mo ṣe aṣẹ́wó ni mo ṣe. So èmi gan ti wá àwọn ọkùnrin oríṣiríṣi ni mò ń gbé káàkiri. àǹtí Ṣeun nígbà tó yá bá tún lóyún fún ọmọkùnrin tí ìyá mi gbé mi fún yìí. Ìyá mi bá tún mi lọ ṣẹ́yún. Ìgbà tí àmì débi tó fẹ́ bá mi ṣẹ́yún ìyá mi ló mi lọ síbi tó fẹ́ lọ ṣẹ́yún. Nígbà tá a débẹ̀ ènìyàn bá sọ pé kí ìyá mi jáde pé kóun lè bá mi ṣe tó fẹ́ bá mi ṣe. Bí ìyá mi ṣe bọ́ síta báyìí ló bá ní àfi kóun bá mi sùn tóun bá mi sùn oyún ò ní wálẹ̀. Ó tún bá mi sùn bẹ́ẹ̀. Ìyẹn ẹni tí ìyá mi nọ́ọ̀sì bí a dókítà ni tí ìyá mi lọ mú mi fún pé kó ṣẹ́yún fún mi. Ìyẹn bá tún bá mi sùn tán ó ṣàbá mi ṣẹ́yún yẹn ó dùn mí gan. Ìgbà tí mo délé báyìí mo rí pé tí má sì dúró báyìí ìyá yìí máa bá yé mi jẹ́ bá kẹ́rù mi bá gba Èkó lọ padà. Ìgbà tí mo débẹ̀ ọmọkùnrin náà ó na fóòsì mi lára. àǹtí Ṣeun ó na Saturday Sunday Monday sí mi lára. Lẹ́yìn ìgbà yẹn ó nà mí gan tó pé ó já mi sí òun ní èmi lọ ṣẹ́yún òun èmi ṣe kíkọ́ torí pé ìdí aṣẹ́wó ènìyàn mi padà sí ìmọ̀ bí kọ́kọ́ ibi tí mo mọ̀ náà ní ẹbẹ̀ náà mi padà sí. àǹtí Ṣeun bá tún kò mọ̀ ṣe aṣẹ́wó mi nígbà tó pẹ́ díẹ̀ o mo wá rìn mo tún lọ mo ṣàrùn kó ẹ̀bọ̀ ẹnìkan tí mo fẹ́. àǹtí Ṣeun gbà tí mo fẹ́ yẹn àbí mo bímọ kìíní ọmọ méjì ni mo bí fún. Ṣé mọ̀ wípé ìgbà tí èyí dẹ̀ máa ń nà mí tó bá ti nà mí tí ó bá ti pe mọ́ mi tí mo bá sọ mọ́ mi pé hello ẹsẹ̀ ní àká nọ́mbà yín ṣẹ̀wọ̀n hello mọ́ mi ọ̀dọ́gbẹ́já nà mí tí mọ́ mi bá ti wá pé hello lótò á ní àmọ́ mi ẹsẹ̀ ní àká nọ́mbà yín tí a bá ti sẹ́ndì àká nọ́mbà báyìí ó ti parí òsùn tó kàn wọ́n mo sábì kìíní mo bí kejì. Ìgbà tí wàhálà ìpọ̀ bá kúrò ń bẹ̀ ìgbà tí mo kúrò bẹ̀ bá kọ́ ọmọ mi ṣẹ̀dẹ̀ yíyá mi ti lọ lé ọkọ tí yá mi fẹ́ ń gbà yẹn torí wọ́n lọ fẹ́ ọkọ náà ni o ọkọ tán fẹ́ gbà yẹn kú wọ́n tún wá lọ fẹ́ ọkùnrin mi tó tún wá fẹ́ yẹn náà tún wá kú tó ti yé yín bí wàhálà lè ṣẹlẹ̀ àwọn yẹn ṣe máa ń fa wàhálà nìyẹn bá ní òkè owó tí mo dẹ̀ ti rejọ tí mo tó àlọ́wọ́ mi bá ní òkè kí mẹ́mi wá bá gbalé fún wọn bá kó àwọn ọmọ mi sọ́dọ̀ wọn àwọn méjèèjì bó bá gba Àbújá lọ mo lọ ń ṣiṣẹ́ níbi tó ti ń ta àgbo. àǹtí Ṣeun ibẹ̀ ni mo wà
tí ìyá mi ti ṣe pè mí àṣẹ tí orúkọ mi tó fẹ́ ni wọ́n bá pè mí pé kémi wá kọ́ àwọn ọmọ mi torí iṣẹ́ aṣẹ́wó wù mí kí n ṣe gbogbo èyí tí mò ń rí yẹn kò wù mí àmọ́ mi ò ní option mi àgbà tí mo ti ní option mi mo ti marry mo ti bí ọmọ méjì marriage yẹn ò wọ́ọ̀kì ni mo gbélé fún ọmọ mi mo jẹ́ lọ ṣiṣẹ́ mi tó ti ń ṣe àgbo mo lọ bá wọn kiri àgbo l'Àbújá ìyá mi tó wá rí ọkùnrin mi tó fẹ́ lọ fẹ́ bí àmì tó ṣe pè mí nìyẹn hello wá kọ́ àwọn ọmọ ẹ o owó ilé tí mo sọ̀rọ̀ tí pé 6 months tí ó wọ́n sì rọ́kùnrin mi tó fẹ́ bá lọ wá kọ́ àwọn ọmọ ẹ o kí wá kọ́ àwọn ọmọ mi kí àǹtí ṣeun mo ṣáà wà nígbà tí wàhálà ìpọ̀ nígbà tí mo dé mo kọ́ àwọn ọmọ mi mo gbàdúrà àwọn ọkọ mi lọ́gbà tí mo débẹ̀ mo bá wọn ṣeré mo kẹ́sọ̀ àwọn ọmọ mi débẹ̀ ìgbà tí mo débẹ̀ mo ṣáà kó àwọn ọmọ yẹn sílẹ̀ alẹ́ mo ṣáà sàkúrò bẹ́ẹ̀ mo kó wọn fún ìyá bàbá wọn ibi tó gba Àbújá lọ́wọ́ tí mo ti ń ta àgbo ọkọ tí mo bímọ fún ìyẹn ti ń pè mí ó ti ń bẹ̀ mí pé kí n jọ kí n máa bọ̀ kọ́kọ́ kò tètè bẹ̀ mí bẹ́ẹ̀ yẹn o mi ṣáà lọ mo dé Àbújá bẹ́ẹ̀ ni wọ́n mi wá pè mí pé hello mo ti lọ lé ọkọ mi ò ní àwọn wá sọ pé ẹ lọ lé ọkọ gbà tóun fẹ́ wá sí Àbújá yìí owó tó wà lọ́wọ́ òun ra ẹ̀rọ fún yín òun ra ẹ̀rọ mo rẹ̀ ẹ̀rọ fún yín so that ẹ lè máa ṣiṣẹ́ yín mo jẹ̀ tún gbalé fún yín kẹ́ bá bàa máa kiri káàkiri so ẹni kí wá ká àwọn ọmọ mi mo wá kó wọn ẹ ti lọ́kọ bí tẹ̀fẹ́ lọ fẹ́ lóye kẹ́ máa ṣe bẹ́ẹ̀ yẹn kò sí wàhálà Ọlọ́run àbá yín ṣe o àǹtí ṣeun bá fèsì láìfù mi ìgbà tó yẹ tọkọ mi ṣáà ń bẹ̀ mí kí n padà wá torí àwọn ọmọ mi ṣáà padà wá nígbà tí mo padà wá mọ àdúgbò ọkọ mi ó ti mú ọmọ ó ti má kọ bí mi yẹn ó ti mú wá sí Èkó padà but second born mi ó wà lọ́dọ̀ ya bàbá wọn torí ọmọ ọdún kan àbọ̀ ni ó wà lọ́dọ̀ ya bàbá wọn tiẹ̀ so aṣáájọ ń gbé padà owó tí mo kó dé gbà yẹn bí 400,000 pé mo fẹ́ fi máa ṣe business ọkọ mi ní kí n yá òun wípé so òun á bá mi 400,000 tí wọ́n ti pòṣù kan máa lè bẹ̀rẹ̀ business náà ń bá yá ọkọ mi máa fún mi lówó yìí padà àǹtí ṣeun inú bàbá báyìí náà ẹni tí àwọn tó lọ fẹ́ ọkọ ìyẹn tó kú ó jọ ọkọ ẹlẹ́ẹ̀kẹta àwọn fábíyì yẹn ṣàbà wọn fa wàhálà pé ó bá wọn ó pọ̀ mọ́ àwọn òṣèkí nìkan àǹtí ṣeun ọkọ òun náà bóun fa wàhálà ìpọ̀ láàrin òun àtọkọ òun kò fóun lówó òun bá fọlọ́pàá mu bàtàwọn ọlọ́pàá máa mú torí first born òun tí ó wà lọ́dọ̀ tọkọ òun wá sẹ́kọ̀ọ́ ọ̀dọ̀ àwọn kọ́ ló ń gbé ọ̀dọ̀ ẹ̀gbọ́n ọkọ òun ló ń gbé ẹ̀gbọ́n ọkọ òun dẹ̀ níyàwó ìyẹn kò ń ṣe ọmọ òun báṣabàṣa nígbà tó fi kíní sá ọmọ òun lórí wọn ní kó wọn á mọ ọmọ òun àwọn nígbà tí wọn kọ́ máa jẹ́ kó pa ọmọ ẹ̀ kíní kan wọn á lọ mọ ọmọ òun wọn á bá wọn gbé papọ̀ pátákó oúnjẹ ti ń ṣe bóun ṣe mú ọmọ òun nìyẹn nígbà tó ti pọ̀ sí tilé wọn kó tó yí ọkọ tó ń fẹ́ tó ti kú bóun ṣe ní gbòkè kọ́mọ ìmọ̀ àlọ́dọ̀ òun á gbalé fún wọn kí wọ́n máa gbé ó ní bóun ṣe kẹ́rù òun kó ọ̀dọ̀ ọkọ òun nìyẹn owó tó òun kó débẹ̀ kò fóun lówó kò ṣe kíní wọ́n bá bẹ̀rẹ̀ láìfò òun àwọn tó bẹ̀rẹ̀ iṣẹ́ àwọn padà ìgbà tó yá àwọn pàdé ọmọkùnrin kan ìyẹn bó sọ pé ṣáà máa wá sí ìlú Europe àwọn náà àwọn máa lọ ní by road lẹ máa wá o by road kẹ tó bá dé Libya wọ́n máa push yín àǹtí ṣeun mo ṣe di èrò Libya nìyẹn o mo dé Libya àṣé má dé Libya màá tó sanwó ẹni tó ní ká sanwó fún àṣẹ bẹ́ẹ̀ wọ́n tà mí sọ̀hún ni ìyẹn bá tún ní pé màá tún sanwó ọ̀hún sọ pé màá sanwó wọn ní màá sanwó àǹtí ṣeun gbàdé ẹni tó ní màá sanwó fún iṣẹ́ aṣẹ́wó ló lọ́n fún mi tó ṣe lọ́hùn ṣe mọ̀ kó ti mọ́ mi lára already bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ayé mi aṣẹ́wó ni mò ń ṣe láti 14 years mo ti bẹ̀rẹ̀ iṣẹ́ aṣẹ́wó tẹ́ ẹ bá gbàgbé láti 14 years ni mo ti bẹ̀rẹ̀ iṣẹ́ aṣẹ́wó bàbá tó ń lo ẹ̀rọ òun ló jábàálẹ̀ mi láti ibẹ̀ lọ mo dèrò iṣẹ́ aṣẹ́wó ní ìlú Èkó àti ibẹ̀ lọ mo dèrò lé Libya mo tún ṣiṣẹ́ aṣẹ́wó ń bẹ̀ ṣe ń gbọ́ báyìí bí akájà ara aṣẹ́wó ló ń gbọ́ látọ̀run wá ẹ máa wò ó mo ṣàwà ń bẹ̀ nígbà tó wọn nígbà tó máa rí fóònù ìgbà tó òun ò tí ì sanwó tán ọlọ́pàá tó kóhun pàtó ọlọ́pàá kóhun sínú prison tó ń bá rí fóònù tó máa yá fóònù pé ẹ jẹ́ ń pe màámi torí ọmọ mi hello màámi wọn ní bẹ́ẹ̀ pé báwo ni o wọn ní wo àwọn ò tí jẹun o kò sówó owó ni màámi máa ń béèrè màámi ò fẹ́ béèrè pé báwo lára ẹ báwo níbi tó wà ṣó wà ókè ó ní owó ni o àǹtí ṣeun tó bá ní màámi ẹ máa gbàdúrà fún mi inú àwọn ọmọ lòun wà kí ni ká kò sówó ọmọ ẹ kò ní jẹun ọmọ ẹ kò ní pẹ́ kan nǹkan tí àwọn máa sọ ni títí ìgbà tó ń kó òun bẹ́tọ̀ ní wọ́n ṣe wá pàdé ọkùnrin mi tóun wá fi wá di èrò Europe tóun wà nísìn àǹtí ṣeun gbogbo wàhálà yìí torí pé tí máa ro gbogbo láti kékeré mi mo ti ń fa sìgá láti 15 years mo ti ń fa sìgá tí máa ro gbogbo ẹ̀ àǹtí ṣeun di ìsìn báyìí ìyá mi owó ni o owó ni wọ́n máa bẹ̀rẹ̀ wọ́n náà bọ̀ ìgbà tí wọ́n wá bẹ̀rẹ̀ tí wọ́n bá bẹ̀rẹ̀ ọ̀hún ní pí ẹ̀kọ́ ṣàdúrà fún ẹ o ìgbà tí mo ti wá rí àbúrò òun tó wá tẹ̀lé òun náà ó ti ń ṣe fábúrò òun náà o
àbúrò wọn mu kò tí ọmọ tí ò ti pé 18 years nítorí pé tùmọ́kùnrin kan wálé ọ̀gá ẹ̀ ló ní kó fẹ́ òun ní ọmọ yín tó fẹ́ fọmọ yín lọ́kọ kí ló ṣẹlẹ̀ òun á pe àbúrò òun tó jọkùnrin àbúrò òun kò sọ pé ẹ má dá wọn lóhùn o àwọn gangan torí mẹ́ta làwọn ìyá yín gangan àwọn náà fi ọmọbìnrin yẹn àwọn náà fa obìnrin ọmọ àbúrò òun obìnrin yẹn fún ọkùnrin pọkùnrin yẹn ò ṣe máa wá o bó máa fún mọ́mí ọ̀hún lówó ó máa ṣe kinní kan àti ṣe ìyá àwọn so òun á mú fóònù wá sọ̀rọ̀ burúkú sí wọn pé kí ló dé ẹ̀yin náà lè ba ayé òun jẹ́ débi tó ń dé ó ní òun wá sọ̀rọ̀ náà wá ṣe voice note tí wọ́n á bẹ̀ wọ́n á fi orí ànábì wọ́n fi kúrò àná fi gbẹ̀ wọ́n fi ń bẹ̀ mí o pé kí n má bínú àti ṣeun ìyá mi ló bà gbogbo ìrìn àjò ayé òun jẹ́ ó ní ìyá òun ló bà gbogbo ìrìn àjò ayé òun jẹ́ òun ò rò pé báwọn ṣe máa lo ìrìn àjò ayé òun lélẹ̀ lóòótọ́ òun ti lọ́kọ o òun ti wà nílé ọkọ o òun ṣe ń fa sìgá sí dìsìn trauma yẹn ṣì wà lọ́pọlọ òun dìsìn òun fẹ́ kẹ́ bóun sọ síta bí òun tiẹ̀ máa free bí ọpọlọ òun máa free àǹtí ṣeun ìyá òun ìyá tó fi ń ṣépè fún ìyá ni ìyá tó fi ń àlákà ìyá ni ṣé tàbó kí tó bóun lájọṣepọ̀ lòun fẹ́ sọ ni ṣé tàwọn èèyàn àǹtí ṣeun mi ṣáà dúpẹ́ àmọ́ èmi náà máa ń sọ̀rọ̀ sí wọn ojoojúmọ́ nígbà tí máa ń bẹ̀ mí àmọ́ mo dáríjì wọn o pò mí bẹ́ẹ̀ ṣe dá mi lè dáríjì wọn ọ̀dọ̀ wọn lọmọ mi wà o jésù yìí ọ̀dọ̀ wọn lọmọ mi wà lè sọ fún wọn tó bá ṣe nǹkan tó ṣe o máa fi wọn ẹ wò. Thank you for watching this beautiful story. ẹ jọ̀ọ́ nítorí Elédùmarè ẹ bá mi share story yẹn jó lọ viral ẹ jọ̀ọ́ ẹ ṣé.